لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم. الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أدوكم الوباوة عليكم كيولون أتجارة تويا جنجتان رقباء النبي محمد صلى الله عليه وسلم gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábì ànábì tí gbogbo ẹni tí bá ń tẹ̀lé súnà ànábì náà sallallahu alayhi wa sallam tí ìdọ̀jú àlìkìyàmà kí olúwa mọ́sà ṣe gbogbo wa náà nínú àwọn olórí rẹ̀ bẹ́ẹ̀ àmín. lẹ́yìn náà kí gbogbo ẹ̀yin olùwò wa olùgbọ́ wa gẹ́gẹ́ bí kíkí tí olúwa ní ká máa fi kíra wa pé assalamu alaykum wa rahmatulahi wa barakatuh. ohun tí ó já kò rí ọ̀rọ̀ wa lónìí òun ni ká sọ̀rọ̀ nípa fadlu tawhid wa fadlu man haqqaqa tawhid. ọlọ́run ní ń bẹ fún kéèyàn ọmọ ọlọ́run lọ́kan lẹ́yìn tí gbogbo wọn máa gbọ́n gbogbo gbà ẹ̀mọ ọlọ́run lọ́kan ẹ̀sìn ọlọ́run ọba nìkan ẹ̀mọ̀ ń pa tawhidu kọ́dà tawhidu ti fẹ́ di èdè yorùbá ìtumọ̀ ẹ̀ náà ní ká mọ ọlọ́run lọ́kan ká sin ọlọ́run ọba nìkan. àwọn ọláwo ní ń bẹ ń bẹ bọ́yá ẹni tí ó mọ pàtàkì tawhidu tẹ́lẹ̀ bọ́ bá gbọ́ àwa múra sí òun là kò rí ọ̀rọ̀ wa lónìí. tá a bá wọnú al-Qur'an al-Karim nínú àwọn ọ̀rọ̀ olówó iyebíye tọ́lọ̀ ń bá wa sọ a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. wa laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut. olúwa bá ní gbogbo àlùmọ́ kọ̀ọ̀kan gbogbo ìjọ kọ̀ọ̀kan ìjọ anabi musa anabi isa anabi daud anabi suleiman anabi ibrahim gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan ó fi dórí ìjọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam. olúwa bá ní àfijọ́ kan lé àfikàn rán anabi ọlọ́run sí wọn bọ́lọ̀ ti rán ọlọ́run rán anabi ibrahim sáwọn ìjọ tiẹ̀ bó ti rán anabi nuhu ṣáájú sáwọn ìjọ tiẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ ànábì kọ̀ọ̀kan sí ìjọ kọ̀ọ̀kan kí lá ni wọ́n máa lọ wí fún wọn àní i'budullaha wajtanibu at-taghut. ọlọ́run níṣẹ́ méjì náà lánàá wọn lọ jẹ́ fáyé. kí ni iṣẹ́ alákọ̀ọ́kọ́ i'budullaha ọlọ́run nìkan là á sìn o wajtanibu at-taghut gbogbo àwọn tí wọ́n máa ṣe bí ọlọ́run kékeré ìdùnnà wọn gbogbo ẹni tí wọ́n máa pèrè pèsè tọ́lọ́run ṣe òun náà lè ṣe ẹni ọgbẹ́nu ẹ̀ sọ́run ọlọ́run níṣẹ́ méjì tá a láwọn ànábì ọlọ́run wá sí ẹ. ẹ̀kọ́ àwọn èèyàn kí wọ́n mọ̀ pé ọlọ́run nìkan là á jọ́sìn fún kẹ́ẹ̀sì lé wọn jìnnà sí gbogbo ń tà ń pè lẹ́bọ àṣíríkù òun ni ká tún máa fi nǹkan ní ìwé ọlọ́run. gbogbo ntẹ̀yàn bá ti kùnà ní ọ̀nà méjèèjì yìí kò tẹ̀lé àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ bá sì tẹ̀lé àwọn ànábì ọlọ́run àmàbí ọ̀rọ̀ rẹ̀ já sí ọlọ́kọ́ mọ́jọ ọ̀rọ̀ wọ́n já síbi tí ò dáa. ibi láti mọ̀ pé àṣekéyàn ọmọ ọlọ́run lọ́kan iṣẹ́ táwọn ànábì ọlọ́run wá jẹ́ láyé nù òun al-Qur'ani wí yìí o olúwa láàárọ̀ wọn àní i'budullaha ẹ̀sìn náà nìkan wajtanibu at-taghut gbogbo ẹni tí ọba tó máa pòun jẹ́ nǹkan kan lẹ́yìn ọlọ́run ẹ má gbọ́ sí ilé ni ẹ má jẹ́ ó kó bá yín ẹ má fi nǹkan ní ìwé ọlọ́run. bẹ́ẹ̀ yẹn bá ti mọ́nú méjèèjì tó sin ọlọ́run nìkan tí ó sì wá nǹkan ní ìfiwé ọlọ́run tí ò ní nǹkan kan tí tó ń tọ́pọ̀ lé tí ò ní nǹkan kan tí ń fi ń banu tí ò lókè kankan tí tó ń tọrọ nǹkan onítàwhídù ẹni ọmọ ọlọ́run lọ́kan ni. bí wọn bá ní ọmọ ọlọ́run lọ́kan gbangba tó epo tó ní nǹkan kan tí tó ń mọ̀ ń kọ̀rọ̀ ọmọ ọlọ́run lọ́kan. nípa báyìí ìmọ̀ ọlọ́run lọ́kan bó ti pàtàkì tó kọ́dà bí wọn bá gbìyànjú pé kí làwọn ànábì ọlọ́run wá ṣe láyé ká dá wọn lóhùn pé wọn ò ní nǹkan míì tí wọ́n wá jíṣẹ́ fáyé ju ọ̀rọ̀ tàwhídù lọ. òun ló fi ṣe ní láàánú ọfọwọ́ kan yẹn lẹ́mìí ọba nínú jẹ́ lọ́jọ́ òní pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ló fèèlì ń bí ọ̀nà tàwhídù yìí ọwọ́ apáàsì láwọn ọ̀nà míì kan rẹ̀ ẹ dákun ẹ wá pé kí ni end result kí ni result irú nǹkan bẹ́ẹ̀ nígbà téèyàn bá fèèlì ń bí tàwhídù ìwọ̀n ń kàn ó fèèlì ń bí ìmọ̀ Ọlọ́run lọ́kan ìwọ̀n ń gbààwẹ̀
ó fẹ́ẹ̀lì ń bi ìmọ̀dà nǹkan pọ̀ mọ́ ọlọ́run ìwà ń lọ hajj lọ́dọọdún ẹ dákun tó nítumọ̀ wàláì kò nítumọ̀ bàbá bára ẹni ṣòdodo ọ̀rọ̀ kápẹ́ wọnú Al-Qur'an Al-Karim ọlọ́run ọba ní la in ashrakta la yahbatanna amaluk la in ashrakta la yahbatanna amaluk ọlọ́run ní wà nábì awí fún wa ké fún ọ sì ké fáwọn èèyàn rẹ̀ la yahbatanna amaluka bẹ́ẹ̀ ti lè wò ó ṣiṣẹ́ kọ́pọ̀ tó fáwọn ọlọ́run la in ashrakta bọ́ba ti fẹ́ bọ́kún tó fi nǹkan míì tó pe nǹkan míì lọ́lọ́run tó sì nǹkan míì lẹ́yìn ọlọ́run la yahbatanna ọlọ́run ní gbogbo ẹ̀ ọ wà meaningless kò ní ìtumọ̀ kò débì kan ìtumọ̀ ẹ̀ nù. òun ni mo lọ́ fọwọ́ bani lẹ́nu lónìí ọ̀pọ̀lọpọ̀ akírun ọ̀pọ̀lọpọ̀ alásàlátù ọ̀pọ̀lọpọ̀ agbààwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń kọ́ mọ́sálásí wọ́n fẹ́ yìí ń gbé ìpìlẹ̀ ẹ̀sìn ní ká mọ Ọlọ́run lọ́kàn ká sin Ọlọ́run nìkan tá ń pè ní tàwhídù. Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú àdìsí rẹ̀ ní Ànábì ní man kana fi qalbihi mithqala dharratin aw mithqala habbatin min iman dakhala al-jannah. Ànábì ní bó tilẹ̀ kí ìmánì ó kéré ma lọ́kàn yàn ìyẹn ni pété yàn fẹ́ bọ́kún rẹ̀ tọmọ Ọlọ́run lọ́kàn gbogbo nǹkan kùdìẹ̀kùdìẹ̀ yòókù tí ọba wà lẹ́yìn rẹ̀ Ànábì ní yọ wà Al-Janna sallallahu alaihi wasallam. àmọ́ tó bá lọ jẹ́ opposite ní Kùránì ti kọ́ wíwọ̀n bẹ́ẹ̀ bá wá ṣiṣẹ́ tó ga tó tókè àmọ́ tí o sì mọ Ọlọ́run lọ́kàn Ọlọ́run ní kò síbi tí ó gbèrè o ẹ dákun ẹ wọ ọ̀rọ̀ báwa ti sọ ọ́ lòdì lónìí ẹ bá dáwùjọ mí tẹ́lẹ̀ fẹ́ bá wọn sọ̀rọ̀ tàwhídù àbá àpá mọ́sálásí ní ẹja sin lọ́hùn nìkan ẹja àwọ̀rọ̀ tàwhídù náà lẹ́ẹ̀ máa sọ ń gbogbo gbà ọ̀rọ̀ mọ́lọ́run lọ́kàn lẹ́ẹ̀ máa sọ ń gbogbo gbà kódà mo wà mọ́sálásí kan rí nílùú kan nílẹ̀ Yorùbá ẹnìkan ṣe wá sí ń pa pàtàkì bọ́lọ́run ti pàtàkì kámọ́ Ọlọ́run lọ́kàn ká ní tàwhídù yìí ó wá ṣe wá sí ìtọ́ da ńgbà parí wá sí tí màmú mọ́sálásí ó dúpẹ́ fáfóun wá sí ẹgbẹ́ kí ni màmú wí ní tó sojú mi ni o ìmáàmù mọ́sálásí ní àkí àwọn àfáà ọlọ́wọ́ dúpẹ́ fún yín bẹ́ẹ̀ ti fẹ́ràn wa tẹ́ wá bá wa sọ̀rọ̀ Ọlọ́run yìí àmì ẹ̀rí gbogbo yìí tẹ̀ wí látàárọ̀ ń kéèkàn àwọn èèyàn màlúwa láàṣẹ mọ́sálásí wa yìí Allahu akbar àwọn èèyàn màlúwa láàṣẹ àfáà ní gbogbo tẹ̀ ń wí òun Ọlọ́run lọ́kàn máa ń mọ ogún pẹ̀lú Ọlọ́run kéèkàn yìí àwọn èèyàn màlúwa láàṣẹ ẹ wo bá a ti sọ̀rọ̀ dòdì bẹ́ẹ̀ yẹn bá màlúwa láàṣẹ jù bẹ́ẹ̀ lọ Kùránì ló wí o bí ọba mú mọ Ọlọ́run lọ́kàn yìí mẹ́wẹ́ àlùwàlá rẹ̀ òdebì kan àbáwá sọ ọ́ lòdì lónìí àwa múra à ń sàṣàlátù à ń kírun òru à ń lọ bí ẹgbẹ́ à ń lọ bí igbá à ń lọ bí àwo à ń ṣe mọ̀lúdì gbogbo èyí tí ọkàn òun làwa ń tọ́kàn èyí tọ́lọ́run lọ́kàn yóò làwa ń gbé kéèkàn Ọlọ́run kọ́ mọ́jọ́ ọ̀rọ̀ owó dójú o Ọlọ́run mọ́jọ́ àjọrùn mọ́tọ́ o ọ̀rọ̀ Al-Qur'ani là ń ké fúnra wa o nípa báyẹn dákun ẹjẹ́ àmọ́ pàtàkì ìmọ̀ Ọlọ́run lọ́kàn tàwhídù Ọlọ́run sì ti sọ ayé di rọrùn lónìí kọ́dà bóyá pé lórí íńtánẹ́ẹ̀tì ní kílíkì ẹ̀ pé kí ni ń jẹ́ tàwhídù kí ni ń jẹ́ mọ́ Ọlọ́run lọ́kàn ọ̀rọ̀ àlàyé rẹ̀ ńlẹ̀ kan yìí kí ni ń jẹ́ pé èèyàn ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run yẹn ń da opposite tàwhídù ní kéèyàn ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run tọ́lọ́run ní bọ́ bá wọnú sẹ́yìn tó ba gbogbo sẹ́jẹ́ bàbá ń yọ̀rọ̀ ẹbọ lónìí ẹlòmíràn ni wọn kú bọ ògún lé wa àwọn èèbọ ó rò pé bí ẹbọ parí sínú ààrẹ ẹbọ nìyí àmọ́ kọ́dà gbogbo ẹni tá dánwò ọba tó ṣe pé yá ṣéwù kan ní ó pè kò ní tọ́lọ́run ẹbọ ní o nínú òṣùwọ̀n tọ́lọ́run Ọlọ́run ní gbogbo yá bẹ́yẹn ọba pé ìwọ ìtumọ̀ yá ni pé gbà mí ìwọ lámọ́yìn Ọlọ́run náà gbọ́dọ̀ pé mí ọ̀pọ̀lọpọ̀ lónìí nínú ṣòro nínú kínní yá kò ní fọlọ́run kùn kò sí yàtọ̀ nínú àwọn tí ń pé kógun ọgbà wọn torẹ́ da Ọlọ́run ní gbogbo àwọn tẹ̀ ń pè Ọlọ́run sì lóun ọ̀yọ̀ǹda òun tóun dá wọn ní ẹ pé ẹ̀dàkùn ẹ̀jẹ̀ á mọ̀ pàtàkì ìmọ̀ pé nǹkan mí lẹ́yìn Ọlọ́run ibà àwọn jẹ́ o ibà àwọ̀ ẹ̀jẹ̀ o kèé jẹ́ kí hajj oníláàdá o Ọlọ́run dàkún kó sàmànà wa àkọ́kọ́ nìyẹn nínú àǹfààní ọlá ńláńlá tí ń tún bẹ fún tawhid bọ́lọ̀mbá ní kéèyàn ó di irú tawhid mẹ́rù ẹ̀ òun ni pé yóò jẹ́ mi èèyàn balẹ̀ gbogbo ń bọ̀ lókè ń bọ̀ nílẹ̀ ìwọ̀nba ní àyà ọmọ pààyàn mọ́ torí pé nínú tawhid ó ti kọ́ yẹn pé tọ́lọ́mbá ṣe ló ṣe karamọ́lọ́ lọ́kàn kọ́ gbà pé ìtọ́lọ́mbá nítọ́ ọba ní tọ́ ọba ọlọ́ọ̀lọ́ọ̀bà ni
èyí tó ọba lé tó ọba kò sí nínú èrò ọlọ́run pé kọ́ ọba lásìkò yẹn ni ilé yóò wá dé kéèyàn ó ní balẹ̀ ọkàn ní gbogbo ẹ wá mílẹ̀ yìí náà máa ìyá kan ní í ṣe yín bàbá kan ní òjì ẹ gbádùn yóò wá kéré lọ́rọ̀ tèèyàn já ẹ dákun ọlọ́run ní ọ̀pá sì kò tó ara àǹfààní títà orí ìlú ṣe ìyẹn ni bọ́pọ̀lọpọ̀ bá ń wo àwùjọ tiwa yìí bẹ́ẹ̀ bá fún rí àwọn àwùjọ bíi títà orí ìlú ráyè jókòó ẹ rí i pé yàtọ̀ pọ̀ o kẹ́mi ọ̀balẹ̀ ká má máa ro nǹkan míì gbàbò míì gbogbo bíi títà orí ìlú bá ti wà ìmọ̀ sọ́ọ̀bù àwọn ìṣòro wọn kọ́nà kọ́mọ́sà sí wọn fún wa. Bákan náà nínú ọlá ńlá tí tawhidu máa ṣe nínú àǹfààní tawhidu àti mẹ́nu bàálẹ̀ kan bí wọ́n bá ní kí ló lè garanti àlìjánná fún yàn tawhidu ni gbàdábì ti wí sallallahu alaihi wasallam gbogbo àlàmbẹ́lọ́ nǹkan lọ́wọ́ ṣe wá lọ́mọ àlìjánná àmọ́ bẹ́yàn bá ní èwo lọ sátẹ̀ pé bí n bá ti di mẹ́rù ni wọ́n wà àlìjánná ká ànábì wí ànábì tó pọ́lọ́ ńlọ́rọ̀ ńṣẹ́ ọ̀rọ̀ tawhidu ni o ànábì ní bó tilẹ̀ kó kéré mọ bí tawhidu bá ń bẹ lẹ́rù yẹn lọ́wọ́ àlìjánná àmọ́ bí yẹn bá múra sí nǹkan míì tó fi tawhidu lẹ̀ ọlọ́run ní gbogbo nǹkan àwọn ò ní gbé wà àlìjánná torí náà dákun bí yẹn bá ń gbìyànjú láwọn ojú ọ̀nà míì tó yẹ ká gbìyànjú náà ní ọmọ ọlọmọ ìtọ́ka lọ́dọọdún bọ́lọ̀ bá ṣe rọrùn fún ọ́dà kí wákàtí náà àwọn ọmọ ìjà dandan ni àmọ́ àwọn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ tawhidu dàbí foundation lé ní ìpìlẹ̀ ilé kéèyàn wá ní nísìnyí ntí ìlówó foundation àmọ́ ẹ̀ lọ́ba ń ra bẹ́sítọ̀ àti páànù wá bó ti jọnu pé alájẹ ẹ̀sìn gbẹ́lẹ̀ kí wọ́n ṣe foundation yìí kó sólìdì náà wọ́n ráyè yùn ẹ̀ sá lọ kó páànù ẹ̀ lọ́rọ̀ dà gbogbo ẹni tí ń bá ń pọ̀rọ̀ tàwíìdù ẹ̀ sáfìlẹ̀ náà kọ́dà lómi ò ní tàwíìdù yìí máa dájà alẹ́ tàwíìdù ní parí ìjà torí pé gbogbo táwa ń rò pé ẹ sáàmà yìí náà ẹ má wí fẹ́lẹ́ ìpè tí ń ṣe ọ̀dà ẹ má wí wútọ̀ pé tí ń ṣe ọ̀dà níjọ́ tí ọba padà mọ̀ èpè ní ọ̀sẹ̀ fún yín kọ́dà ẹlòmíì ó ṣe pè lálùkì àmọ̀ fẹ́ni ọ̀sọ̀ ọ̀nà láyé wọn ò sì já mọ ẹ̀dàkùn nínú etí garanti àlìjẹ́nà fún mùsùlùmí òun ní tàwíìdù kọ́lọ̀kọ́ mọ́sà ṣe àtẹ̀lé àtiwọ́ ó sì wá lẹ́ni tí ọmọ ọlọ́run lọ́kàn o nínú àwọn tí wá máa ba tàwíìdù jẹ́ àti sọ pé ìdàkejì tàwíìdù lẹ́bọ ṣíṣe kámá wàá gbọ́ ẹbọ ṣíṣe yìí lọ bíi pé ń bọ Ògún ń bọdò ń bọ kènìkan ọ̀nà tí yẹn fi ṣẹbọ tí fi wá gbá kejì tí fi rorogún mọ́lọ́run ọ̀pọ̀ ànílápẹ̀rẹ̀ lẹ́yìn bá wà ní òṣòro ọmọ pé ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọ̀hún wórogún pẹ̀lú ọlọ́run ọ̀hún ṣẹbọ mi ara ẹni kéèyàn ó bìlíìvù pé tí ó ṣẹlẹ̀ lọ́la ẹnìkan ní òwú fún wa ẹ lọ́ọ́ yẹ̀ wò ànábì ló ń bẹ́ o ànábì sọ̀rọ̀ sọ́lọ́ ní gbogbo ẹni ọba kúndùn ẹ lọ́ọ́ yẹ̀ wò kọ́dà nù àdìsí kan ànábì níbo ọba lọ́ọ́ yẹ ọ̀la wò lọ́dọ̀ ẹ̀dá ẹgbẹ́ rẹ tọ́ọ̀fọ̀ láàrẹ fọlọ́run ànábì níbo ẹni bí ó kírun 40 ọjọ́ ọlọ́run nígbà wọn tí ó sì gbọdọ̀ má kì í ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tí wọ́n ní ẹgbẹ́ out salary rẹ̀ tó wá ní òun sì ní lọ bí sẹ́mọ̀ pé yóò jìyà fúnyà ọ̀ gbọ́dọ̀ má kí òun for 40 days ọlọ́run sì ní gbà nítorí nǹkan kínkínní téèyàn máa fi ba iṣẹ́ ara ẹ̀ jẹ́ nípa báyìí ọ̀rọ̀ ń pa tàwíìdù kẹnu púpọ̀ ìwọ̀nba tọ́lọ́run gbà wá láyè ká sọ yìí ọlọ́run yóò yé wa o àtẹni tó wí àtẹni tẹ́ gbọ́ ọlọ́run kọ́ mọ́sá jẹ́ àmúlò ìmọ̀lọ́run lọ́kan ìsìn ọlọ́run ọba nìkan ìpè ọlọ́run ọba nìkan dandan ni fún mùsùlùmí gbogbo ń tọ́ bá ti lòdì sí olúwa ní máa bàṣẹ́ jẹ́ ni o ọlọ́run kọ́ mọ́jà fọwọ́ ṣiṣẹ́ káfí ẹsẹ̀ ara wa dànù wa sallallahu wa sallim wa barik ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله